wọ́n kọ sẹ́nu mọ́sálásí ọ̀hún. Ó ṣe jẹ́ ìtàsẹ́nudẹ́nu ó sọ fún wa nípa mọ́sálásí Ìnísà wípé àáfàá tí ń kírun ń bẹ̀ bàbá lè mọ́mú àgbàlagbà ni kéwù John lókè, ṣùgbọ́n ó ní igbákejì lè mọ́mú tóun sá prápra tó gbọ́ lárúbáwá tó kéwù dáadáa pé àwọn ọ̀dọ́ fẹ́ràn arákùnrin yìí wọ́n sì nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀. Kódà gbogbo kí bàbá ìhó tó kú wọ́n ti ń wọ́nà wípé ọkùnrin yìí ni kó máa kírun lọ, ṣùgbọ́n ọkùnrin yẹn tó mọ Ọlọ́run ni. Ó ní rárá, bọ́ba kan ọba kú ọba kan ò ní jẹ, àgbàlagbà ní bàbá, Ọlọ́run ò ní tó lódì. Bọ́ba pé Ọlọ́run bá kọ́ ọ́lẹ̀ pa kírun fún yín, ẹ jẹ́ á fi síwájú Ọlọ́run. Kọ̀pẹ́ kò jìnnà bàbá dàgbà ó rebi àgbáre, bàbá àmọ́ọ̀mù Ìnísà bá a ṣe gbọ́ nù tán ó lọ́ba kú. Kúkú tí ó kú inú àwọn ọ̀dọ́ ìlú ti dùn wípé ẹni tí ọmọ kírun fáwọn olólùfẹ́ àwọn táwọn fẹ́ náà nu. Nílùú bá dá méjì, wọ́n ní àwọn olóyè kan gbé ẹnìkan lọ́wọ́, àwọn kan gbé ẹnìkan lọ́wọ́ wípé ní ọmọ kírun. Ẹni tí wọ́n gbé lọ́wọ́ pé ọmọ kírun yìí kò ní mọ̀ tó ẹni táwọn ọ̀dọ́ ìlú fẹ́ tí wọ́n ti ń fẹ́ lóyè tipẹ́tipẹ́. Irú kí leléyìí Olódùmarè. Wọ́n ní wọ́n bá ti mọ́sálásí pa níbi ìjáde, wọ́n mú màrìwò wọ́n ta yípo mọ́sálásí, wọ́n kọ́ sára mọ́sálásí wípé kírun kó o kú o, bọ́ ọ bá kírun nù mọ́sálásí kó o wọlé rẹ kó o kú ni. Àwọn ọ̀dọ́ ìlú ní wọ́n ń ṣe fíìmù ni àbíyùdè wáìnì ni pé ẹ̀ ń wáìnì àwọn ni. Wọ́n bá gbógun lọ bẹ̀ wọ́n bá já màrìwò lẹ́nu mọ́sálásí, wọ́n já gbogbo wọn dandan dànù. Wọ́n bá wọ mọ́sálásí, wọ́n ṣàlùwàlá, ẹ̀ tí wọ́n fẹ́ wọ́n gbé sórí múmbàrí kó máa kírun fún wọn. Ẹ̀yin ó kírun lóòótọ́ ńjọ́ náà tínú gbogbo wọn dùn tó tún ṣe wáàsí. Ó jáde kó mọ́sálásí ó wọlé rẹ̀ lọ́wọ́ nílé àárẹ̀ náà ni ló mú tí ó jáde mọ́ tó fi kú. Ọ̀sàárẹ̀ náà débi wípé wọ́n ní ọjọ́ kan ṣoṣo wọ́n fa omi 10 ẹ̀jẹ̀ 10 sí la, síbẹ̀síbẹ̀ kò mu. Nígbà ó le tán wọ́n ní wọ́n gbé lọ sí wò pé ọ̀rọ̀ eléyìí kọjá ojú lásán, pé wọ́n kérúkìá sí létí. Ojú ọ̀nà wo ni títàn dé sí lọkùnrin ń kú. Wọ́n bá ń sọ fúnra wọn pé kíní yìí ṣe yùdè wáyé o, eléyìí ṣe yùdè wáyé o, ẹni tó kírun jò ní ti kú o. Láti ìgbà náà wọ́n ti mọ́sálásí pa. Òkìkí wá kàn ọ́ bá Làbíbù Lágbàjì. Làbíbù Lágbàjì wá ní ṣebí kó wọlé kírun kó o kú ni. Ẹ̀yin tí mùsùlùmí wá ṣe láyé náà ni kó jẹun kó kírun kó kú. Bọ́ bá ṣe pé bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n àwọn ó kírun bẹ́ẹ̀ àwọn ó lówó ni o. Níjọba yìí àwọn ó kírun ní. Gbogbo àwọn ará àdúgbò wọn wá ń ṣẹ́ Àbíbù Lágbàjì ní èèkánná pé ọkọjá abẹ́ ṣe ń wíwọn àfa ẹ má dán wò wọlé kó kírun kó kú ní bí yìí o. Làbíbù Lágbàjì ní tẹyínú kìí ṣe tọlọ́hun. Ọba kún àjàmọ́ lọ ọbẹ̀ kámọ́bòpọ̀ lọlé olóró. Làbíbù Lágbàjì ó káwọn àjàmọ́ wọlé, wọ́n kírun ń bẹ̀ ńjọ́ Jímọ̀ tó kọjá yìí o. Alárè ijó àgbá nǹkan gbé nǹkan hanu, wọ́n sì gbé ńlá ìfù. Ǹjọ́ tí wọ́n kọ́ gbọ́rọ̀ Làbíbù Lágbàjì, ẹni tó sọ̀rọ̀ rẹ̀ fún mi wípé àáfàá ni, ó gbóná bíi sàpàná. Wọ́n ń pè nìkan ní Sùláìmọ̀nù Ọlọ́rẹ, àáfàá Sùláìmọ̀nù Ọlọ́rẹ Ìbàdàn lọ́wà, ọ̀rẹ́ mi ni, ọlọ́sọ̀rọ̀ Làbíbù Lágbàjì fún mi. Mò ń gbókọ rẹ̀ ní òkìkí là ń gbọ́ ẹnìkan ọ̀rá láàfin. Wọn ò fojú kan Làbíbù Lágbàjì rí bí ṣe máa ṣe wáàsí tó láyé. Ó fi kíní yẹn ó fún ní ráǹkì, Ọlọ́run mọ́jọ́ sàárẹ̀ lẹ́yìn rẹ̀. Gbogbo àfáà tí ń bẹ láyé ẹ bá ń panu àdúrà pọ̀ fún Àbíbù Lágbàjì kẹ́yìn rẹ̀ ó dáa fún un. Kíní yìí máa fún ní wéètì láyé, torí ní gbogbo àgbáńlá ayé
ó kọ Abeeb Lagbaji ní pop-up báyìí lórí íńtánẹ́ẹ̀tì tó o bá tẹ̀ pé bẹ́ẹ̀ ṣàfà kínní kan àfà nílọrin ó kọ Abeeb Lagbaji ó rí tí kínní wọn pop-up tí ó gbé láwàní rẹ̀ jáde. bí yẹn ṣe lọ́nu Abeeb Lagbaji ẹ kú iṣẹ́ ọrẹ o tí mo wá ń pe gbogbo ẹ̀yin ògo Ìlọrin fún àwọn iṣẹ́ ọrẹ tí mo fẹ́ kẹ́ ẹ máa ṣe nù. àrú àwọn iṣẹ́ tí Mustapha Alero ṣe nígbà ayé ẹ̀nu tí a bá níbì kan lelelelelele wípé àwọn ò lè kírun ń bẹ̀ o ikú ni o kíní kan ni o bàbá Mustapha Alero ọ lọ ọbẹ̀ yóò sì sọ àwọn tó wà ń bẹ̀ di mùsùlùmí láì jà láì ṣe tọ́ọ̀gì láì dé kóòtù bí mo sì fẹ́ kẹ́ ẹ máa ṣe nù. ọ̀pọ̀ ọ̀rọ̀ kọ̀ọ̀kágbọ̀n afẹ́fẹ́ ní gbé lọ tèmi ti ń tòótọ́ o Kola Olootu ọmọ àdábánijà àwọn tí a sanwó ètò yìí ti dé tọkọtaya Nigeria Limited rí àǹkó ni èyí wùwá o ọlọ́run má jẹ́ fọ́ wa lórí láti wíìkì náà ìwọ náà jẹ́mi náà rẹ́ni tájọ mọ́ ṣàkó báyìí o àwọn ni wọ́n ra ètò yìí tí wọ́n sanwó fún ètò yìí wọ́n sọ tí wọ́n bá wa fún wa ẹ kú kalẹ̀.